Too short to my gbé mi débẹ̀ o. Too short ìwọ gan ma débẹ̀ o. Straight forward I no get to leg o. Yeah o, kò ṣe pé o. 247 me a day yeah o. You know strong make you dey for daycare o. Mo ń gbóná orí mi déédéé o. Kánpé o, kánpé o. Mo dúró kánpé o. Ó ti pẹ́ tí mo ti sánlé o. I've been active ajá mi sáré o. Sáré o, sáré o. Mo gbé wọn sáré. Ọmọ tó bá ṣiṣẹ́ déédéé ó yẹ kó lásìkò ìgbádùn bẹ́ẹ̀ gẹ́lẹ́ báyìí ni wọ́n wí. Ṣé wá ríbi tí mo kalẹ̀ sí lóde ètò ní ẹja lónìí Wábẹ̀kẹ́ ibẹ̀ là ń pè ní Omole phase 2 pọ̀pọ̀ ṣìṣì ń lọ àríyá ń lọ ṣé rí bí ẹ ṣe rí àwọn kan tí wọ́n wọ aṣọ aláwọ̀ ewé lẹ́ṣẹ̀ rí àwọn míì tí wọ́n wọ aláwọ̀ pupa àti ọ̀pọ̀lọpọ̀ nítorí ìkéne àsìkò láti jọ rẹ́pọ̀ láti jọ dàtẹ̀ ìfẹ́ láti jọ ṣohun gbogbo ni wọ́n wà nínú Omole phase 2 kí wọ́n lè tó lè gbèrè lè kalẹ̀ kẹ́ ẹ lè mọ̀ wípé ìfẹ́ jọba láàrin wọn gangan ni ẹ wá tẹ̀lé mi lọ ká lọ báyìí ká lọ wo bó ṣe ń dùn tí bó ṣe ń kàn sí lórí Orísun ládẹwà ẹja lónìí Wábẹ̀kẹ́ sí lórúkọ tèmi kẹ má yí kúrò bẹ́ẹ̀ kẹ́ máa bá mi ká lọ. A gbé ọjọ́ yìí kalẹ̀ kó lè jẹ́ ọjọ́ tí ará àdúgbò neighbors olùbágbé tí wọ́n á papọ̀ tí wọ́n á lè ṣe àjẹ ìfẹ́ tí wọ́n á lè jó tí wọ́n á lè jẹ tí wọ́n á lè mu èèyàn lè wà nílé kó má tiẹ̀ bá neighbor ẹ̀ sọ̀rọ̀ fún oṣù kan gbà tí ó tàn bá pàdé àmọ́ ọjọ́ yìí o gbogbo wa pátá ní gbogbo àdúgbò tó wà níbí gbogbo street tó wà níbí a máa papọ̀ sí bíbáyìí a dẹ̀ máa ṣayẹyẹ. irú activities yìí ló ń jẹ́ ká bond nínú estate yìí. Yeah, you can imagine pé sometimes mọ́ra wa you don't know your neighbor mi ò mọ neighbor mi but this kind of event has brought everybody of us together every one of us together. Tọdún yìí ó yàtọ̀ because lọ́dọọdún a máa ń fẹ́ gbé sókè díẹ̀ wípé kí la tún lè ṣe o tí àwọn èèyàn dájú kó lárinrin tó ọdún yìí gbogbo àwọn àti bàbá tá tẹ̀ yìí dáṣe yìí gbogbo ẹ̀ àṣeyẹn last year dáadáa àwọn ẹgbẹ́ kọmitì wọ́n á jókòó àwọn náà máa wò ó pé kí la tún lè ṣe lọ́dún yìí o ní ọdún yìí náà a dẹ̀ rí àwọn different brands tó support wa tó tún bá wa gbé lárugẹ wọ́n á fún wa ní product èlé wọ́n á fún wa lélẹ̀ yìí àwọn kan náà ti rí wọn wọ́n tún wá tajà fún àwọn olùgbé nínú community. In tó máa ń mú inú mi dùn nípa ọjọ́ èní jẹ́ kan bẹ́ẹ̀ because ọdọọdún là máa ń ṣe kínní a ṣe kan lánàá ìyẹn eré àdárayá nìyẹn but èní o party ni tèmi so a máa ń look forward a máa ń fojú sọ́nà fún ọjọ́ èní ó jẹ́ wà nínú kàlẹ́ndà wa pẹ̀lú ògo Ọlọ́run lọ́dún tó ń bọ̀ náà a tún máa ṣe. Today is the grand finale Carnival wa ní Omole phase 2. Àjọ̀dún à ń ṣe àgbájé máa ń gádà tá máa ń péjọ ní ọdọọdún ní Omole phase 2 rèé a máa kọ́kọ́ ọjọ́ méjì la máa fi ń ṣètò àkọ́kọ́ ṣe àásáré àṣe exercise yẹn la ṣe lánàá èní eré ìdárayá bẹ́ẹ̀ ni èní àkójọ pọ̀ zone 10 la ní torí ẹ̀ lẹ ṣe rí i pé àwọ̀ oríṣiríṣi aṣọ àdìrẹ láwọ̀. zone yẹn ló mú aṣọ tí. bẹ́ẹ̀ ni irú zone tèmi yìí zone 3 ni tèmi báyìí wine ní kọ́lọ̀ tiwa so a máa péjọ a máa jókòó arẹ́rìn-ín ajé àṣefẹ́.
mi délé o gbé mi débẹ̀ o too sure tó máa gbé mi débẹ̀ o too sure ìwọ gan máa débẹ̀ o. ẹlẹ́kẹ̀lẹ́ olèléyìí tẹ́yìn máa ṣe. ẹlẹ́kẹ̀je lélẹ́yìn. tẹ́yìn máa bá wọn ṣe. ìgbà tá a bẹ̀rẹ̀ ẹ̀ ní o èmi ti dé ẹ́stéètì yìí ó ti pẹ́ ó ti ṣe díẹ̀ bọ̀ ẹlẹ́kẹ̀je bíi 7 years ago ni wọ́n gbé kalẹ̀ tọdọọdún náà tún dájú ọdún tó tẹ̀lé lọ. From inception. ó ti tọ́dún mélòó. I've lost count. karùn-ún rèé ọdún karùn-ún rèé. ọdún karùn-ún. bẹ́ẹ̀ni mélòó lẹ ti bá wọn ṣe. láti bẹ̀rẹ̀ lágbára Ọlọ́run kó ìgbà covid nìkan ni mi ò láàṣe rárá so but lọ́dọọdún òun ni àwọn tó ń ṣe àmójútó estate because a ní àwọn tó ń ṣàmójútó estate àwọn esco wa lọ́ máa insist wípé ká ṣe àṣìṣe bẹ́ẹ̀ ni. ó ti tó bíi ọdún márùn-ún. Straight forward and no get to kill go yeah yo kò ṣe pé o 247 mi a dey yeah o you know strong make you dey for daycare o mo ń gbóná orí mi déédéé o kánpé o. ó dùn gbọ́ngbọ́n kan sí èmi gan ti gbádùn ara mi nítorí àsìkò ọdún la wà gbogbo èèyàn dẹ̀ ti wá láti ọ̀nà tí ó jìn àti tí ó súnmọ́ àti gbogbo olùgbé inú ẹ́stéètì gangan ni wọ́n dẹ̀ ti kóra wọn jọ tí wọ́n ti jọ jó wọ́n ti jọ jẹ àsè ìfẹ́ wọ́n ti jọ ṣe ohun gbogbo ọ̀pọ̀lọpọ̀ eré ìdárayá ni wọ́n sì ti ṣe ẹ̀yin náà kẹ́ ẹ máa gbádùn ọdún kẹ́ ẹ kóra yín jọ káṣẹ́ra wa gẹ́gẹ́ bí òṣùṣù ọwọ̀ torí ìfẹ́ báyìí ńlá fi kóra wa jọ Omole phase 2 la kíkú ọdún àṣeyíṣàmọ́dún àṣàmọ́dún ṣẹ̀mí bẹ́ẹ̀ ti ṣọdún ilé ẹ̀ tún ṣe ọ̀pọ̀lọpọ̀ sí ní àìmọye ìgbà títí tẹ́lẹ́dùmarè àfidé lágbára Ọlọ́run lórí Orísun náà láti mú wá fún yín ẹja lóní Bọ́bẹ̀kẹ́ sí lórúkọ tèmi kẹ́ mọ́ fòjòpòjò kẹ́ mọ́ sì fòjòpòjò mi kẹ́lẹ́dùmarè mọ́ wákàtí rí gbogbo wa ni o á túbọ̀ mọ̀ ríra pẹ́. Go into the crowd and get me 5,000 naira. Àfàmájì mo fẹ́ pa ó ní ìfẹ́ wèrè fún mi lórí. Iṣẹ́ kékeré owó ńlá bí ní bẹ́ẹ̀ sọ̀rọ̀ àbí ẹlọ́mọ. Àtijọ́ tó máa dúpẹ́ ní nítorí tó bọ̀ ọ̀pọ̀ tí jọ ní. Bíṣọ̀ bí dídá kọ́. Wow. Sharp. Okay, the same count time. I like that. 1, 2, 3, 4. Even collect. Wow. Can we have 1, 2, 3, 4, 5. You have more than 5. Ladies and gentlemen, the winner for almost said they hug themselves. Gbé mi débẹ̀ o too sure tó máa gbé mi débẹ̀ o too sure ìwọ gan máa débẹ̀ o straight forward and no get to kill go yeah o kò ṣe pé o 247 mi a dey yeah o you know strong make you dey for daycare o mo ń gbóná orí mi déédéé o kánpé o mo dúró kánpé o ó ti pẹ́ tí mo ti sánlé o I've been active ajá mi sáré o mo gbé wọn sáré.